ẹ̀yin èèyàn lé èwo lẹ ṣe gist tá ń gbọ́ ò ní pé àwọn olórí wọ́n parapọ̀ o. Wọ́n ní text message tí Ashley send sórí group WhatsApp pé Queen Naomi ń tẹ̀ lọ́kọ wọ́n ní wọ́n ti múra kankan lórí ẹ̀ o. Wọ́n ní bí Olori Ronke ṣe gba church Queen Naomi lọ nìyẹn tó lọ ń bá àwọn elder church wọn pé kí wọ́n warn pastor wọn kó fi ọkọ lọ́kọ sílẹ̀. Ẹ̀yin èèyàn lé, ṣé ọ̀rọ̀ yìí ṣé ó bójúmu? Ṣé ó bójúmu kí Olori Ronke kó máa lọ sí church Queen Naomi kó máa lọ sọ fún wọn níbẹ̀ pé Queen Naomi ń gbọ́kọ lọ́kọ? Ṣé Queen Naomi ló gbọ́kọ lọ́kọ ni àbí ẹ̀yin lẹ wá gbọ́kọ Queen Naomi? Ẹ̀yin èèyàn wa, èyí má dẹ̀ tún lágbára kẹ̀. Ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèmi. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tẹ́ ń darapọ̀ mọ́ channel Mashola Gist TV, èmi ọmọ yín mò ń kí yín káàbọ̀ sórí ètò tòní. Orúkọ mi ni Mashola. Mo máa ń sọ Yorùbá lórí channel mi, mo dẹ̀ máa ń sọ̀rọ̀ nípa celebrity gist and royal gist. To my old subscribers, I say thank you. Òkè òkè lọ́lá yín á máa lọ o. Gbogbo ẹ̀yin tẹ́ bá ti subscribe, ẹ lọ subscribe o so that tí má ti post any gist ẹ máa rí. Ọlọ́run Elédùmarè á ràn wá lọ́wọ́. Olori Ronke, ẹ gbéra láti palace kábíyèsí, ẹ gba Àkúrẹ́ lọ. Ẹ lẹ fẹ́ rí àwọn elder ní chọ́ọ̀chì Queen Naomi pé Queen Naomi gbọ́kọ lọ́kọ. Ta ló gbọ́kọ lọ́kọ nù ẹ̀yin àti Queen Naomi? Olori Ronke, ẹ ní tìjú o. Àgbàyà pọ́nbélé dẹ̀ ni. Tí ẹ bá kí ń ṣe àgbàyà, ẹ ní gba chọ́ọ̀chì Queen Naomi lọ, ẹ ní máa lọ sọ wípé Queen Naomi gbọ́kọ lọ́kọ. Ẹni tó mú àdá wá wípé Queen Naomi gbọ́kọ lọ́kọ, ẹni yẹn ó dàbí ẹni pé ó ní problem. Tí ò bá ń ṣe yẹn ni, gbogbo yín ẹ wá gbọ́kọ Queen Naomi, ní ìsìn Queen Naomi ló tún gbọ́kọ yín. Ó yẹ kẹ́ ẹ dọwọ́ bojú báyìí ní Olori Ronke. Kí ló ń ṣe yín gan-an tẹ́ ẹ̀ ní tìjú náà Olori Ronke? Kí ló ń ṣe yín tẹ́ ẹ̀ ní ìtìjú? Mi ò rírun nǹkan báyìí rí láyé mi. Kí ló dé? Kí ló dé? Ẹ jẹ́ ká máa gbọ́ gist tèmi lọ. Wọ́n ní ìgbà tí Ashley tó sẹ́ǹdì ọ̀rọ̀ yẹn sí orí WhatsApp page pé Queen Naomi ń pe rẹ̀ ní pastor, ó ń cheat pẹ̀lú ọkọ lọ́kọ. Wọ́n ní bí Dr. Elizabeth ṣe rí text message yẹn nìyẹn, ó dẹ̀ send ẹ̀ sí kábíyèsí. Wọ́n ní ìgbà tí wọ́n rí kinní yẹn, tí kábíyèsí rí kinní yẹn, wọ́n sọ fún Ashley pé kò gbọdọ̀ wọnú palace mọ́, ipá àwọn ò fẹ́ rí kó wọnú palace mọ́. Ẹ̀yin èèyàn lé, wọ́n ní bí àǹtí wa Aro bó ṣe gbéra nìyẹn tó lọ ń sọ wípé òun fẹ́ lọ rí àwọn elder nínú church Queen Naomi wípé Queen Naomi wá gbọ́kọ lọ́kọ. Ẹ rí pé àǹtí wa Aro, ẹ rí pé kò sí ìtìjú kankan lára àǹtí wa Aro. Kò ní ìtìjú kọ́bọ̀. Because tó bá ní ìtìjú ni, o ò ní dìde nínú palace yẹn kó máa lọ sí church Queen Naomi kó lọ máa embarrass rẹ̀. Ìwọ gọ́gọ́ ló ń embarrass rẹ̀, kò sẹ́ni tó ń embarrass ẹ̀. Ìwọ ló ń embarrass rẹ̀. As old as you are, you don't have common sense. Mo sọ ni. You don't have no common sense. Báwo lèèyàn ṣe máa dìde tó máa lọ sí church oní church tó máa lọ máa sọ nǹkan tí ò ṣẹlẹ̀? Ìwọ ló gbọ́kọ lọ́kọ. Ìwọ ló wá sínú palace. Ìwọ ló fẹ́ ń tójú ẹ lọ. O lọ ń fẹ́ ọmọ inú ẹ. Still yet o tún lè lanu. O tún lè lanu máa sọ pé èèyàn kan gbọ́kọ lọ́kọ. Ìtìjú kò sí nínú live àǹtí wa Aro mọ́. Àǹtí wa Aro ní ìtìjú kankan rárá mọ́. Ó yẹ kí àǹtí wa Aro dọwọ́ bojú báyìí ni. Kò sí ìtìjú kankan nínú ayé àǹtí wa Aro mọ́. Ó ní ẹni tó ràn ń wá, ó lẹ́ni tó gbọ́kọ ẹ̀ ló ràn ń wá pé kó stay away from ọkọ ẹ̀. Ìyẹn lẹ́nu àǹtí wa Aro. Àǹtí wa Aro tí ò ní ìtìjú. Wọ́n ní ìgbà tó sọ gbogbo ọ̀rọ̀ àlùsí tó wá sọ fún àwọn elder yìí, wọ́n láwọn elder yìí ní kó mú phone number ẹni yẹn wá. Wípé lẹ́yìn ìgbà tó bá dẹ̀ mú phone number wá, àwọn fẹ́ pe ẹni, àwọn fẹ́ investigate. Táwọn bá dẹ̀ ti investigate tó bá jẹ́ irọ́ ni àwọn ń padà bọ̀ wá bá
they are coming after her. Wọ́n ní ló bá ní kò ní ìdí kan kóun fún wọn ní nọ́mbà ẹni yẹn. Wọ́n ní ni àǹtí wa Arúbá ní òun ní pásítọ̀ wọn ń cheat pẹ̀lú ọkọ òun o, wípé pásítọ̀ wọn ń déètì ọkọ òun. ọlọ àwọn èèyàn ò ní tìjú láyé yìí o, honestly. Wípé Queen Naomi gba ọkọ òun, which is kábíyèsí, wípé pásítọ̀ wọn ń cheat pẹ̀lú ọkọ ẹ̀ àbí ọkọ gbogbo yín. Aláìníròònú ará Galatia. It's a shame on some people. Wọ́n ní àwọn ẹ̀dà yẹn wá ń béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ọkọ tó ti fẹ́ tẹ́lẹ̀ kó tó di pé ó fẹ́ kábíyèsí ni àbí ta ló ń sọ. Wọ́n ní wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ọkọ tó ti fẹ́ tẹ́lẹ̀ kó tó fẹ́ kábíyèsí ni àbí ta ló ń sọ. Wọ́n ló bá lanu o, ló bá ní kábíyèsí, náà bá ní ẹ̀yin èèyàn ẹ̀dẹ̀ níbẹ̀rù Ọlọ́run. Wọ́n ní ló bá ní ẹ ṣe bí Queen Naomi ló lóun ò fẹ́ kábíyèsí mọ́, wípé kí wá lóde tó ń cheat pẹ̀lú kábíyèsí kiri, wípé ṣe bóun ló lóun ò ní fẹ́ kábíyèsí mọ́, ló lọ sọ lórí social media pé òun ò fẹ́ kábíyèsí mọ́. Àṣé ẹlòmíì àṣókàn dàgbà ni, àṣé kò ní ọpọlọ kọ̀ọ̀kan lórí. Ọpọlọ áyán àti eku ló wà ní orí ẹlòmíì. Ní àǹtí wa Arúbá gbẹ́nu ẹ̀ jáde o, ló bá ní pé kábíyèsí ò nífẹ̀ẹ́ òun mọ́, kábíyèsí ò wo òun mọ́, kò sí nǹkan tóun ṣe tí kábíyèsí ráàyè tòun, kábíyèsí ti pa òun tì. Ó lágbára. Gbogbo yín pátápátá àti Ashley àti Mariam àti Ronke yìí, ẹ kóra yín pọ̀, ẹ ń ṣe mítìn àgbákò, mítìn rádaràda, ẹ ń ṣe mítìn rádaràda, ẹ rè pé ẹ lè ṣe mítìn lé Queen Naomi lórí, orí gbogbo yín ló máa dàlẹ̀. Nítorí ẹ ní ọpọlọ kankan lórí yín. Ẹ wá sínú palace yẹn wá gbọ́kọ lọ́kọ. Ní ìsìn ẹ wá turn around, ẹ wá ní pé pásítọ̀ yẹn ó gbọ́kọ yín ni, Queen Naomi ó yan ọkọ yín lálẹ́. Ẹ tiẹ̀ lè sọ, ṣé ọ̀rọ̀ ni ètè ń sọ jáde lẹ́nu yìí? Ṣọ́rọ̀ nìyẹn? Ọ̀rọ̀ tẹ́ ń sọ tó yẹ pé yín gangan ẹ tún jẹ̀bi. Ẹ ń sọ̀rọ̀ ẹ dẹ̀ tún jẹ̀bi fúnra yín. Ẹ níròònú o, ẹ dẹ̀ ní tìjú. Kò sí mítìn tí ẹ lè ṣe tó lè wọ́ọ̀kì. Kábíyèsí wọ́n ti báyàwó wọn sọ̀rọ̀, wọ́n dẹ̀ ti pa òkè àwọn méjèèjì. Ẹ lè dárín wọn rú, gbogbo yín pátápátá. Gbogbo yín, ìwọ Ronke, Ashley àti Mariam, ẹ máa kó ònú palace yẹn ni. Because ìwà yín ò dáa rárá. Ìwọ Ronke yìí ó gbéra ó lọ sí church, ó ní church. Ó fẹ́ máa lọ embarrass, ara ẹ̀ ló ń embarrass. Wọ́n láwọn ẹ̀dà yẹn wọ́n lẹ́sẹ̀ ò balẹ̀. Wọ́n láwọn ẹ̀dà yẹn ní òun sọ̀rọ̀ ó dẹ̀ tún jẹ̀bi. Òun sọ̀rọ̀ ó tún jẹ̀bi fúnra ẹ̀. Pé irú èèyàn wo ni ẹ ná? Àtọjọ́ tí kábíyèsí ti fẹ́ Olori Ronke láti mọ̀ pé kábíyèsí wọn ò ṣe nǹkan tó dáa. Mi ì mọ nǹkan tí kábíyèsí fẹ́ ẹ fún, honestly. Mi ì mọ nǹkan tí kábíyèsí fẹ́ ẹ fún, because number one kì í ṣe pé o fine, number two ó dàgbà jù wọ́n lọ. Kí ni kábíyèsí tiẹ̀ ń wá lára ẹ̀ gan-an? Kí ni kábíyèsí ń wá lára ẹ̀? Irú àwọn ìwà rádaràda wo gan lèyí? Inú ń bí mi gan ni o, honestly. Ìgbà tí mo gbọ́ gist yẹn, inú ń bí mi gan pé níbo ni kábíyèsí tiẹ̀ ti lọ rírú yín yìí, tí kábíyèsí kó gbogbo yín jọ, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ń bọ́ná ti rí yín. Ìwà burúkú ló wà lọ́wọ́ ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta, ìwà burúkú. Ó ga o. Kábíyèsí ò tiẹ̀ gbúdọ̀ dákẹ́ lórí ọ̀rọ̀. Olórí ìwà tí Ronke wù yìí, kábíyèsí ò gbúdọ̀ dákẹ́. Olórí ìranuwo tí wọ́n ń pè yín. Níbo lẹ́tí ẹ̀ tí rólórí tẹ́ ń jẹ gan-an? Ó yẹ kí kábíyèsí withdraw gbogbo title yẹn lórí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ni. Àti Ashley àti Mariam, ní ìdólórí mọ́, because wùwà bí olórí. Ó yẹ kó withdraw title yẹn ni, kẹ́ máa jẹ́ orúkọ yín lọ. Ẹ̀yin èèyàn rádaràda yìí. Ẹ lè borúkọ Queen Naomi jẹ́, orúkọ yín lẹ máa bàjẹ́. Orúkọ yín lẹ máa bàjẹ́, ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta. Ẹ lè borúkọ Queen Naomi jẹ́. Kábíyèsí máa lé yín dànù kúrò ní palace yẹn gbẹ̀yìn ni.
torí wà rádaràda ló wà lọ́wọ́ yín, ẹ̀yin èèyàn burúkú yìí. Ẹ̀yin èèyàn wa gist tá à ń gbọ́ nìyẹn o. Ṣe ni Ronke ń lọ kiri o, ló lọ ń bá àwọn elder, ló ń sọ fáwọn elder yìí pé Queen Naomi ti gba ọkọ òun o. Ọlọ́run, mi máa rírù nǹkan báyìí rí, mi máa rírù nǹkan báyìí rí lọ́wọ́ àwọn olórí. Kí lẹ̀ ń wá kiri tó sọnù lọ́wọ́ yín gan-an? Nǹkan tá a gbọ́ nìyẹn o. Ọlọ́run á kọ́ kábíyèsí, á kọ́ wọn ní nǹkan tó dáa láti ṣe lórí ọ̀rọ̀ yìí. Wọ́n ní láti gbégbèsè lórí ọ̀rọ̀ yìí torí àwọn olórí yìí ìwà inú wọn kò dáa rárá. Ẹ̀yin èèyàn lé gist tèmi nìyẹn. Ẹ ṣé gan ni o. Ọlọ́run á wà pẹ̀lú yín o. Gbogbo etí tó ń gbọ́ mi, òkè òkè lọ́lá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Please share this video, like and subscribe. God bless you all.